olórí tó ń rojọ́ òun àti olúwo káàkiri. Ó bọ̀ wá regret gbogbo ìtòsọ nítorí pé gbogbo àṣélẹ̀ làbọ̀ wá bá torí pé bí kò bá regret lérí pé ó rojọ́ ọkọ ẹ̀ ó máa regret lérí ọmọ ẹ̀ lọ́jọ́ iwájú torí pé ọmọ rẹ̀ ó padà béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe rojọ́ bàbá mi káàkiri. And that is a Yahoo boy that has become a king. Sanusi is like a saint compared to this guy. Ìbéèrè mi fún Sunday Adélájà ni pé sóun gan fún rẹ̀ só lè fọwọ́ sọ̀yà pé òun gan mọ́ òun clean kò sẹ́ni kankan tó clean ní gbogbo generation tó wà Nàìjíríà lónìí. Olórí ó jáde ó gbà pé ó gbà fún àwọn blogger káàkiri pé ká máa pè òun. Wọ́n pè wọ́n interview lóríṣiríṣi. Ó sọ̀rọ̀ nípa Olúwo, ọba Olúwo. You don't want the king's curse. You don't want the king's curse. Don't want the king to juju you. Gbogbo wọn ni wọ́n ń pè lọ́tún lósì tó dẹ̀ ń sọ. Tó sì tí gbogbo wa tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé ìjà dé lórí dòwe. Ǹjẹ́ gbogbo ẹ̀ náà lòdodo ọ̀rọ̀? Torí pé kí ni kò sí obìnrin tó máa fẹ́ tóun àtọkọ ẹ̀ máa jà tó máa di pé ó yá máa lọ. Mi ò sí mọ́ tí kò ní story nínú tí gbogbo wa sì mọ̀ pé bíjà bá dé tán orin máa ń dòwe ni kò sẹ́nìkan tó máa fẹ́ kán lòun jẹ̀bi láàrin ọba àti ìyàwó ẹ̀. Ìyàwó jáde síta ó sọ gbogbo nǹkan tọkọ òun ṣe báyìí ni olórí báyìí ni ọba ṣe báyìí ló ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ńgbà tó ń da ǹjẹ́ obìnrin yìí pè yín tẹ́ bá lọ wo àyìnwá ṣe bí olórí yìí pẹ̀lú ọba yìí náà ni wọ́n jọ ń jòkó sí palace tán sì dé ládé tàbádẹ́ wo gbogbo àwọn olórí ọba ìlú yòókù ọba mélòó ni ìyàwó rẹ̀ jòkó sí ẹ̀gbẹ́ rẹ̀ tó dé ládé tán dẹ̀ jọ jòkó sẹ́gbẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká jòkó ká rò dáadáa ìfẹ́ ń bẹ láàrin wọn nígbà tí gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ìjà ló dé tó ní fi dòwe torí pé ọba òun àti olórí ẹ̀ tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ òun àti ìyàwó ẹ̀ náà jọ ń jòkó ìyàwó ọba àtọba bí ọba sì wà lẹ́gbẹ̀ẹ́ kan olórí náà wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n jọ dé adé sórí náà ní nínú palace. In Canada, you have friends. Your friends will say they love you. You can be my good friend from 15 years and I can say I love you. Yes. You're my friend. Yeah. You understand? He said I love you. You're my babe. Just try to make yourself happy. We know it's not easy. Oluwo saw the message. Ẹni kóbìnrin yìí kó jáde síta kó dárúkọ ẹni tí ń bá sọ̀rọ̀ gangan ẹni tó ń bá sọ̀rọ̀ gangan kó pè ọ̀rẹ́ ló sọ ó dárúkọ ọ̀rẹ́ ẹni kó jáde síta kó sọ tòótọ́ kó sọ nínú Ramadan la orúkọ ẹni tí ń bá ṣáà torí pé ọ̀tá ọba ló ń bá ṣáà tí. Are you angry that you wanted to take another wife? I was, of course, who's gonna not be upset about it? I was upset about it. Ìyàwó lórí ọba wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní kábíyèsí fẹ́ yàwó lé àwọn òde lè faramọ́ àwọn òde lè gbà. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ kí ìyàwó kábíyèsí mọ̀ pé Muslim ni wọ́n fẹ́. Islam sì yọ̀ǹda fún wa láti fẹ́ yàwó. Nínú tí Islam sọ nínú Al-Qur'an tá bá wo ní Suratul Nisa'i. Al-Qur'an sọ pé fankihu ma taba lakum minan nisa'i. Ó ní ká fẹ́ tó bá wù wá nínú obìnrin. Masna a lè fẹ́ méjì wa sulasan bákan náà dẹ̀ lè fẹ́ mẹ́ta wa ruba'an a lè fẹ́ mẹ́rin wa in iftum ala ta'dilu fawa'idatan tẹ́ bá nígbàgbọ́ pé ẹ lè ṣe dédé pẹ̀lú wọn fawa'idan ẹ fọyọ kan. So kábíyèsí ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ipò kábíyèsí wọ́n ní ẹ̀tọ́ láti fẹ́yàwó. But you thief money before. That's Yahoo. Bí yẹn bá nífẹ̀ẹ́ obìnrin kò sáàsìrí tí yẹn ò lè sọ fún ìyàwó yẹn. Kò wá sí pé tígbà tíjà bá dé tán àṣírí tí yẹn bá sọ fún ìyàwó yẹn ó di dandan kí ìyàwó yẹn máa gbé síta. Torí pé àwọn ará àta tó lọ sọ fún yẹn tó bá délẹ̀ tán àwọn níṣẹ́ má bá ní débẹ̀ làwọn ará àta. Wọ́n ti rán olórí yìí níṣẹ́ sìn ǹjẹ́ wọ́n lè bá a padà sí ìrìn àjò ẹ̀ wọn ò lè bá a padà síbẹ̀ ẹ má gbàgbé pé obìnrin ó bímọ fún kábíyèsí ọjọ́ iwájú rẹ̀ wà lọ́dọ̀ kábíyèsí ìgbésí ayé rẹ̀ wà lọ́dọ̀ kábíyèsí torí pé obìnrin tó bá ti bímọ fún yàn nínú ìgbésí ayé yìí ó ti kúrò ní àlè yàn ó ti kúrò lálẹ́ yàn so
gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ pé ọkọ mi ṣe báyìí kò ṣe báyìí ìfẹ́ níbẹ̀ láàrin ara wọn ló jẹ́ kíyàn máa sọ ọba tó bá burú tí ó sọba dáadáa kò ní ráyè láti jókòó láti máa sọ gbogbo àṣírí ara rẹ̀ fún ìyàwó rẹ̀ yóò gbé síkùn ni kò ní sọ fẹ́ni kankan ṣùgbọ́n tíyàn bá wá sọ àṣírí ìrìn àjò yàn fún ìyàwó yàn kò ní pé bóyá kíjà wá ṣẹlẹ̀ lónìí kíyàwó wa bọ́ síta ọkọ mi ó ń jalè ọkọ mi olè ní ọkọ mi apààyàn ni gbogbo eléyìí ìjà ló dé tó ní fìdòwe òun ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àyín tẹ́ jẹ́ ìyá wa nǹkan kan tó wà lọ́dọ̀ àyín ìyá wa lónìí ó ní pé ẹ kì í ní àforíjì ẹ kì í ní forgiveness ọkùnrin nìkan ló máa ń gbàgbé tí obìnrin bá ti ṣe sẹ́yìn fún un ọkùnrin ni kì í rántí mọ́ àmọ́ obìnrin ò ní gbàgbé láéláé díẹ̀ nínú ẹ̀yin ìyá wa lè máa ń gbàgbé pé ọkùnrin sẹ́yìn àwọn obìnrin yòókù kúrò yìí gbàgbé òun ló fa ìfàsẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ fún gbogbo ẹ̀dá fún gbogbo àwa táwa ní generation yìí ẹ try kọjá sí pé ẹ máa ní àmójúkúrò kẹ̀dẹ̀ ní àforíjì kò sẹ́dá kan tó mọ́ tán níwájú Ọlọ́run Ọba ẹ má gbàgbé pé ó bímọ fún kábíyèsí ó lè di lọ́la kó di nínú history nínú ìtàn kọmọ náà wá ló fẹ́ jáde pé òun fẹ́ du ọba Ìwó ǹjẹ́ ìtàn ó máa ń parẹ́ láíláí ìtàn ò ní parẹ́ láíláí tó bá dọjọ́ wájú àwọn aráàwọ̀ lè sọ pé rárá àwọn ò lè gbà kó joyè torí pé mọ̀mọ́ rẹ̀ tí mọ̀mọ́ rẹ̀ ṣe ni tí mọ̀mọ́ rẹ̀ ṣe rè gbogbo nǹkan wọ̀nyí ó ti bàjẹ́ tó bá já sí pé ẹ̀yin tẹ́ pé ẹ fẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ni ó yẹ kẹwọ́ náà àti ṣe àtúnṣe láàrin ara wọn. ìyẹn lọ bẹ́ẹ̀ èyí tí ẹnìkan nínú àwọn tí gbogbo á mọ̀ Adélájà pásítọ̀ Adélájà èyí tí wọ́n sọ wọ́n ní kì í sọba dáadáa ọba tó yẹ kán di throne ẹ̀ Adélájà wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé àfikán yọ ọba yìí kò ń bẹ̀ pé kò í sọba dáadáa ẹ má gbàgbé pé o alukurani ti parí ọ̀rọ̀ ẹ̀ ó ní kúlẹ̀ Allahummal malikal muliku tutil muliku man tasha Ọlọ́run ọba lọ́ba tí máa ń fìyàn joyè bí 100 yẹn bá kó jọ bí 100 yẹn bá kó jọ ẹni tó bá wọ Ọlọ́run ọba ló máa point nínú wọn pé tó ìwọ ni mo fẹ́ fi joyè kò í sówó kì í sì sọ̀la lóòótọ́ nígbà tí ọba Olúwo fẹ́ jọba àwọn ọ̀pọ̀lọpọ̀ jáde tí wọ́n ń contest lọ́tún lọ́sì báwọn làwọn fẹ́ jọba Ìwó ṣùgbọ́n ìgbà tásìkò tó ẹni tọ́lọ́run rán tí ó ran ọba Ìwó lọ́wọ́ tí ó fi jọba Ọlọ́run gbé dìde ó sì jọba ẹ̀ àwọn yòókù kése pé wọn ò mọ̀ sí torí pé Ọlọ́run ọba kò fẹ́ wọn níbẹ̀ ni Ọlọ́run ọba ni máa ń fìyàn joyè ó wá débẹ̀ ó ṣe dáadáa kò ṣe dáadáa ó kù sọ́wọ́ ọwọ́ Ọlọ́run kò sí tó kàn wá gọ́fúnà ló fi jọba ní o àwọn aráàlú ló fi jọba ní o kò sí gọ́fúnà tó lè fìyàn jẹ nǹkan Ọlọ́run ọba ni gbogbo tí ọba Olúwo náà ṣe lẹ́yìn Ọlọ́run bá fẹ́ kí Olúwo náà kó ṣàtúnṣe níbi ìrìn àjò ẹni làṣírí náà fi tú lónìí lọ́lọ́run fi àwo ọba Olúwo ló fi ṣe sábàbí nínú ọ̀rọ̀ yẹn Ọlọ́run fẹ́ nífẹ̀ẹ́ ọba Olúwo ni torí pé ó ní tọ́ba Olúwo náà tó ń gbé fọ́lọ́run ọba torí pé a gbọ́ pé ní ìlú Ìwó ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn ló láìkè ọba Ìwó a sì gbọ́ pé ọba Olúwo ló ń ra oúnjẹ fún gbogbo àwọn àgbàlagbà ọba Olúwo ó ń tọ́jú gbogbo àwọn tí ò ní nínú ìlú Ìwó bẹ́ẹ̀ sì ni ọba Olúwo wọn a máa dáná fún gbogbo àwọn tó wà nínú pálásì nínú Ìwó gbogbo wọn náà máa lọ jẹun ní pálásì ọba so ìdílé Ọlọ́run fẹ́ fi ràn bí àṣírí kan bá tú bẹ́ẹ̀ nìkan bá jáde bí Ọlọ́run fẹ́ lo ìyàwó Olúwo láti fi tú àṣírí ẹ̀ pé kí ọba Olúwo lè mọ ìrìn àjò wọn lọ́la ni torí pé bí Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ yàn ariwo pọ̀ síta gbogbo àṣírí tó ti ṣe tí ò dá tó lè dẹ́ntì ẹ̀ níwájú Ọlọ́run ọba tó lè da ọjọ́ wájú ẹ̀rú Ọlọ́run gbé àṣírí náà jáde so kí ọba Olúwo náà kàn gbìyànjú kan tún àtúnṣe làfọ́ olórí sọ pé inna sunuba lẹ́tì kọ̀dáńtà àkútìbà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ sẹ́yìn èyí tẹ́ ṣe ń gbà tẹ́wà ní Canada ní Amẹ́ríkà ní London gbogbo ẹ̀ ní àti tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ilé kọ̀dáńtà àkútìbà gbogbo ẹ̀ náà ti kọ́ kalẹ̀ ìkúta náà sí lẹ́mí insha Allah tẹ́ bá gbàgbé Ọlọ́run gbàgbé èyí títorí ẹ̀ sábàbí ni ìyàwó yín fi jáde síta
lòun náà fi wọn rojọ́ àfi kẹ́yìn náà jókòó gẹ́gẹ́ bí ọba kẹ́ tọrọ àforíjì torí pé ọba ayé nìkan lẹ jẹ́ ẹ̀yin náà máa ń fẹnu ara yín sọ fún gbogbo yẹn pé ọba ayé lásán ọba pálásì nìkan ọba ìlú fíléèjì nìkan lẹ jẹ́ ọlọ́run bá lójú gbogbo ẹ̀dá lọ ọba kábíyèsí olúwo ẹ má fi gbogbo taratara báyàwó yín jà ẹ fa ìyàwó yín mọ́ra ẹ fà á mọ́ra kẹ̀dẹ̀ ṣe àtúnṣe láàrin ìyàwó yín torí pé ọlọ́run bá fẹ́ fi ìyàwó yín ṣe àtẹ̀gùn kan fún yín ni.